kíláàsì. ẹ̀rọ àmọ́ sọ́rùfù nìkan ṣe káwá lóní mímọ́ ni. ṣe ẹni tó bá mọ náà sọ́rùfù nìkan tó ní òun jáde mọ́ríkàsì òun mọ náà sọ́rùfù ṣáàlì pé wẹ́ẹ̀ lóní mímọ́. nínú 24 ti bẹ́ẹ̀nu rẹ́jísítà wa nínú jádùálì wa. ọwọ́ àmọ́ méjì. ọwọ́ àmọ́ ẹ̀yọ méjì. àwọn aníkàwọ̀ rẹ̀ ṣe nìdálù ta nìdálù wọ́n. ẹni pé nǹkan pọ̀ wájú wa tí bàbá fi kalẹ̀ fún wa iṣẹ́ bẹ́ẹ̀ lálẹ́ ṣe nígboro. bàbá wa ní káà tó lékún fún wa. kó lè làgò lójú wa. kó lè làgò lójú gbogbo wa. ẹlẹ́gbọ́n ń bá àwa mùsùlùmí jà. àwọn ẹlẹ́gbọ́n ń bá wa jà àbí ò bá wa jà. Allah wọ́n bá wa jà wọ́n bá wa jà wọ́n bá wa jà wọ́n bá wa dì nǹkan. ìjà tó ń bá wa jà yìí. ṣé ìta máa ṣe ìta máa sọ náà ní pé táà náà máa ní pé àfẹ́ bá wọn jà afẹ́fẹ́ bá wọn. ìjà tí a rí tí wọ́n ń bá wa jà yìí tí wọ́n gbé gangan lójú wáyìí táwọn náà wà ní ó yá ẹja múra kájọ máa wá jà lọ bẹ́ẹ̀ kọ́. ntí àgbọ́yé níbẹ̀ òun ni bàbá fi pamọ́ ni wọ́n wá tú jáde wípé làwọn ń sọ látẹ̀kan o wípé ìjà ń bẹ tá a fẹ́ jà àmọ́ kìí ṣe ìjà kan èyí dàda èyí ní ìjà à ń ṣàgùsí rẹ ní rárá ìmọ̀ àti wà tí bàbá kó papọ̀ fún wa lábẹ́ lọ́rùn lábẹ́ fi fà wọ́n sínú Islam. Ó wá yẹ kí àwọn àtàfẹ́ jẹ́ olùkún fún Islam. ǹjẹ́ ó wá yẹ káwọn tá a máa jẹ́ afakumullah tí aláǹjà fẹ́ sìn fún mímọ́. sọyá máa bára wa jà Allahu akbar. matakumullah bimafuri siha wal afiyah. kápò mọ̀ ló lọ́dọ̀ rẹ̀. Ó máa lérí sílẹ̀ kó máa bàjá ilé mi ìgbà tiẹ̀ ilé mi ìgbà tiẹ̀ ilé mi ìgbà tiẹ̀. ìwọ onímọ̀ kẹ́ ẹ máa lérí síra yín kí wọ́n tún kọ́ àwọn kan lẹ́yìn káwọn náà tún máa lérí sẹ́ni tó tún jẹ́ onímọ̀ bí ẹgbẹ́ rẹ̀ ká tún kọ́ àwọn àjọ kan sẹ́yìn kẹ́ ẹ mọ́ á lérí mi ò gbá tiẹ̀ mo gbá tẹ́lẹ̀ mi ò gbá tẹ́lẹ̀ yìí. ìgbà wo gangan lẹ fẹ́ lo mímọ̀ tẹ kí ṣe torí ẹ̀ náà ní kọ́ yín nù ni. orí ẹ̀kọ́ bàbá mi kọ́ wa. ǹjẹ́ kálukú wa ó bira wa ṣé tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ṣé tí bàbá fi lé ọ lọ́wọ́ nù ṣé tó ní mọ̀ ò ṣe lára rẹ̀ ló ń ṣe lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ yòókù tẹ́jọ́ wà lù kan náà tẹ́jọ́ wà ládùúgbò kan náà àbí ilé kan náà àbí lágbègbè kan náà ṣé tí wọ́n fi lé yín lọ́wọ́ nù ni. Ṣáàdẹ rí àtètè àkí ń fura sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú orin yẹn wọ́n ní as'alullaha ta'ala bi'afi da'wati. èyí tí mo nílẹ̀ jíjù nínú àwọn àdúrà òun ní bí ń bẹ lọ́hùn. للرجال يعدمون العلم في كل الجهات. ǹjẹ́ gbogbo omi kíbi tí gbogbo ẹni tí ń bá ń jà fẹ́sìn tí ń múra sẹ́sìn tí ń pe àwọn èèyàn ní Islam àti inú mímọ́ àwọn máa fi gbogbo tó dáa tí Ọlọ́run fẹ́rẹ̀ lọ́dọ̀ àwọn láti máa fi tọrọ àdúrà fún pẹ̀lú wọn. أيدم أسرافنا لنبي الأعلى. àrẹ̀ṣẹ̀ ńláńlá látọ̀dọ̀ Ọlọ́run wa kó tù sáàrin wa kó máa bá wa kó sì máa bá àwọn ẹni tí bá ń ṣiṣẹ́ tó ní Islam.
أسرفينا ọlọ́run kó jọ Afakumullah. Afakumullah. àti lọ́tún àti lọ́sì lókè àti nílẹ̀ káàmì ṣe máa bá gbogbo ẹni tí ń bá ń ṣiṣẹ́ tó sì lára. ẹni tó lóore jù tó lágbàríkà ju gbogbo ayé ni bàbá tó fi tọrọ fún gbogbo wa tó wá yẹ bẹ́ẹ̀. ṣé bàbá ti tọrọ fúnra wọn. Allahu akbar. tọrọ fún wa ara wọn ní aṣáájú káàní. Rahimahullah ta'ala. Lirijali. Wọ́n sọ bẹ́ẹ̀. Allahu akbar. يهدمون العلم في كل الجهات. رحم الله الإلوري. آمين. آمين. àwọn tí o yọ́nú sí táwọn náà yọ́nú sí wọ Ọlọ́run abẹ́ọ́lẹ̀ ni o torí tó fi kalẹ̀ fún wa yìí ààrẹ jẹ́ tán àmọ́ nígbà tí ó gbé kalẹ̀ Ọlọ́run ò fúnra rẹ̀ ló tó àwọn ká tó tún wá ní ẹni tí ìwọ Ọlọ́run fẹ́rẹ̀ jù lé ojú tiwa ló wá ní iṣẹ́ tí bàbá Lágége àná gbé dání o ẹni tí ó lè ṣe é wá dàpọ̀ Ọlọ́run bó ti kún àwọn ànábì Ọlọ́run bá wa kún bàbá yìí. Amina. ó ti kún wọn gbogbo ẹni tó bá wọ mọ́tíkàsì ọ̀rọ̀ jùlọ kọ́ ògidì kọ́ là ń wí gbogbo ẹni tó bá dé inú kíláàsì àbí tó bá rí àwọn ọmọ mọ́tíkàsì tó bá jáde ẹ̀rọ Ọlọ́run á bà pé irú kọ́ńtìrì wo àbí irú ìjọba wo ló dárí irú ẹ̀kọ́ báyìí lẹ̀ lẹ́rù ó báyàn. Alhamdulillah. bá ní Ọlọ́run rán bàbá wa tò ní ní o. Adama Allah ayata sheikh. àhàpìtà àwátì a fi bẹ̀ ọ́ a fi nàbí yorùbá barakati yẹn a tún fi bẹ̀ ọ́ gbogbo tí jẹ́ yọnu tí jẹ́ àlàáfíà Àmín. tí jẹ́ oríire Amina. Amina. ní gbogbo ara àwọn ará wa ní gbogbo ẹ̀ ní gbogbo ara gbogbo pátápátá kù níyà rẹ̀ ló ń ṣiṣẹ́ fún bàbá ẹ̀ gbogbo tí jẹ́ kù tí ẹ bá ní kù níyà rẹ̀ látòrí délẹ̀ ọ̀rọ̀ pé ìjọba tèmi lẹ́jẹ̀ kan. Allahu akbar. Allahu akbar. بسم الله الرحمن الرحيم إذا ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا الرحمن الرحيم إلى بقريش إلى فيهم ليلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. àwọn bàbá ń sọ pé mọ̀lámẹ́rù Sheikh Adam tí wọ́n jáde nínú orin yẹn òun náà ni nǹkan tí wọ́n fi gbogbo ẹ̀mí àti wàhálà ara àtìmọ̀ tí wọ́n ní wọ́n fi dálẹ̀ onírádìkà tó lẹ̀ Imma wal ulama. wípé ní tí ọba yí ọmọ Markaz wípé n táwọn dálẹ̀ yìí kìí ṣe tàwọn wọ́n dá kalẹ̀ fún gbogbo ọmọ Markaz tó bá kéwú tó bá jẹ́ ìmáàmù kan bì kan kò ti di nínú ilẹ̀ ayé mọ̀ tó bá mọ kéwú tó ti jáde ṣe ìmáàmù àbọ̀wá sí ni Min al ulama. àbọ̀dálẹ̀ kéwúlẹ̀ lẹ́nu darí sí Rahim Allah gbogbo kìíní ló máa papọ̀ àwọn ọmọ Markaz wá pàtì. membership original membership ti wà fún ẹ tó bá ti máa ké tó gbọmọ Yorùbá original automatically ní gbogbo ilẹ̀ Yorùbá ó ti wà fún ẹ o lè dé abidà kí wọ́n lé ẹ padà níbàdàn wọ́n fẹ́ẹ́ ṣe ní ti nìkan ni o gbọ́ o ní débẹ̀ kán rí ọtọ owó láwàá yìí ìmáàmù bóyá ìmáàmù Adégúnlẹ̀ ni wọ́n fún ọ láyà ó ní ìdòkó ni bàbá torí gbogbo ọ̀rọ̀ kọ́ látẹnu sọ fún wà láìtẹ̀lẹ̀ náà wá gbà á. off record.